ọ̀rọ̀ yìí kò ń ṣẹlẹ̀ kìíní kò ń ṣẹlẹ̀ kejì kò ń ṣẹlẹ̀ kẹta kò ń ṣẹlẹ̀ kẹrin tí ibùdíìbù Markaz tí wọ́n ti máa ń sọ̀rọ̀ Ahmadu Bamba wípé ojúṣe rẹ̀ lọ kí ni ibùdíìbù fẹ́ gbà ń bẹ̀. èèyàn ọdẹ ọ̀sán lákòókò tó bá tún sọ lẹ́ẹ̀kejì ó ń ṣe tàwọn kébì ẹ̀kọ́ nù tó bá tún sọ lẹ́ẹ̀kẹta ẹ̀ka tó wáṣẹ̀ wá sọ ilé tó wá sọ ìlú alágbára wọ́n ní Ahmadu Bamba ojúṣe rẹ̀ lọ lọ́jọ́ orí wọ́n ṣe gbé nìyẹn ó sì jù wọ́n lọ níbi láyà àwọn ẹ̀jẹ̀ ni mo dìbò lọ wọ́n ti ní ìṣòwò mo ní ṣe tìjáni yìí wọ́n jẹ́ ìjọ pẹ́sí mi ọkọ̀ ọjọ́ ni mo dìbò lọ mo ní ṣe tìjáni tó bá sọ ẹ́ dẹ́kọ̀ọ́ ni mo dìbò lọ lọ́nà tó bá ṣe tìjáni ẹ̀rí ẹ̀ṣẹ̀ papọ̀ tó bá ṣe tìjáni ní máa ń yà àrífún ní wákàtí so kí ni wọ́n fi wọ́n mo sọ́jọ́ ní kí ni mo dìbò fi wọ́n ṣé wọ́n ṣe mo dìbò ká tíra ni tó jẹ́ tíra tìjáni àbí tíra túkù tùfíyà káwọn náà bá ju ṣe rẹ̀ mọ̀ nígbà bẹ́ẹ̀ lọ́dọ̀ pẹ̀lú ìrìn bẹ́ẹ̀ lọ́pọ̀ àwọn alùpùpù ní tẹ́lẹ̀ kọ́ bá yẹ lẹ́ni àmọ́ àgbàjá ìjẹ díẹ̀ tẹ́lẹ̀ mọ́ bí ṣe ọmọ ṣe jẹ́ tẹ́lẹ̀ mọ́ bí tẹ́lẹ̀ ṣe jẹ́ àwọn báyìí ó dá tẹ̀ríkà mí ilé yàtọ̀ sí àwọn tẹ̀ríkà tó ti wà tẹ́lẹ̀ lẹ́gbàá tí ó ti à ń ti dé ẹnìkan tó bá dá tẹ̀ríkà mí ilé lẹ́gbàá tí ó ti à ń ti dé ẹsọ pé ìdèkè ẹsọ pé ó ṣeré kí ni màá níbi ló ṣẹlẹ̀ sí ó sọ nínú ìláyà lọ́nà pé ó sọ nínú ìláyà ni tó tẹ̀ ní fọmọ sọ́ṣẹ́ ló sọ ẹgbẹ́ wọn ní Jawahir Rasaili ní page 48 nígbà tí Mùnánì ṣe lọ́wọ́ ṣàlàyé ṣé Tìjàní wọ́n ní àṣẹ́kù Tìjàní ṣé Tìjàní yẹn o ṣéèkù túrúkì kọ̀bíláhù wọ́n ní ṣé Tìjàní ni ṣéèkù gbogbo tọ̀ríkà tó ti wà kí ṣé Tìjàní tó dé èmi nù bọ́jà dáadáa ọgbẹ́ gbogbo ọmọ yẹn ẹ máa sunkún ẹ̀kọ́ mẹ́sẹ̀sọ̀ ẹ̀mọ́ kéwù eléyìí wá tu tó bá yẹ pé tí mo tún yàtọ̀ sí tó wà mẹ́ àbítọ́kọ yẹn lọ́wọ́ tú ẹ̀ tún lábá yóò sùn yóò. ṣéèkù Tìjàní wọ́n di ọ̀wọ́ àwọn Jawahir Rasaili yẹn níbi àwọn àbísálà àwọn sọ́tẹ́ bìtì àbísálà tó kìíní ẹ̀nà ẹ̀bá gbogbo ìbísálà tó wà wọ́n lọ́bí nǹkan kò mọ́ tí àwọn ìbísálà tó kìíní. الموافق العشرين من الوصايا. so الوصايا الوصايا ló bẹ̀rẹ̀ Jawahir Rasaili Tìjàní àbí ọ̀kárí kò dẹ̀ nílé náà ṣé o ní ṣé Tìjàní wọ́n ṣe ikú tún kù kọ̀bìnà ṣé Tìjàní ni ṣé gbogbo tẹ̀ríkà tó ti wà síwájú rẹ̀ ṣé ọ̀rọ̀ ló sọ o ikú jẹ́ lọ́bẹ̀ ní bíbẹ̀ ẹ̀rẹ́ ẹ̀gbá ṣé ọ̀gá ẹ̀mẹ̀gbọ̀ ọkọ̀ mọ̀kéw ẹgbàá ló ní mímọ̀. ẹgbà ní onímọ̀ kan níbi láyà so àwọn abẹ́kọ́lẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀ ni wọ́n yóò wọ́n akọ padà sí lẹ́nu bísíláì wọ́n ní ṣé Tìjàní ni ṣé kù tọ̀ríkà tó ti wà kó tó dé wà náà tọ̀rí kọ́ kò wá sí tọ̀ríkà ní ìtọ́ tún wáyé mọ́ lẹ́yìn rẹ̀ níbo ni amúdà bàbà ti rí amúdà bàbà tó dá tọ̀ríkà ní tiẹ̀ lé adẹ́lómi tó bá jọ wọ́n wọ́n sọnù sínú ìláyà ni kí ni màá sì fi lọ bá wọn. wọ́n kọ́ tí ṣe sọ ó ní wọ́n ṣé Tìjàní tọ̀ríkù ní ìlà oníṣẹ́ Tìjàní yẹn ojú ọ̀nà rẹ̀ yóò máa lọ títí táyọ̀ fi parẹ́ ìkànnù nígbà tí wọ́n ní ṣe wọ́n ní wọ̀yá sábúnà ajálẹ̀ ká tí mi kún ńlá tọ́láyété wọ̀yá sábúnà ajálẹ̀ ká tí mi kún ńlá tọ́láyété. ìjọba ìgbà tí mi láwùjọ yáyì gẹ́gẹ́ nu níṣẹ́ tí ká tí mi láwùjọ yáyì ẹni ká tí mi láwùjọ yáyì lẹ́yìn ànábì kan ò gbọdọ̀ náà wọ́n fẹ́ mú ìsìláàmù ní ẹ̀sìn ní ìwà àbí ṣe òfin ní ìwà bẹ́ẹ̀ ni wọ́n á dúdú wìláyà wọ́n á ní kan ò gbọdọ̀ ní òfẹ́ mú tọ̀ríkà ní ìwà kò pọ́sibú ó fi ṣe Tìjàní ká sí fún àwọn àwùjọ àwọn nípa ìtàtìmíyà ṣe Tìjàní ọ̀tọ̀ láyé yẹn ọ̀dọ́ nínú àwọn ẹ̀yìn ọmọ kéèkéé ẹ̀mọ̀ ìjọba ẹ̀jẹ̀ mo fẹ́ nàbẹ́ kọ́kọ́ àbẹ̀jọ sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ láti mú ìfẹ́ yà ọ̀tọ̀ ní ìtàtìmíyà ṣe Tìjàní sọ̀rọ̀ yẹn láti wọ́n ní Tìjàní sọ níbo ni àwọn bàbá tí wọ́n rìn tẹ́lẹ̀ ó jẹ́ bọ́jọ́ kẹ̀kẹ́yà lẹ́yìn ló dá títí ẹlẹ́gbẹ̀ẹ́ nípa ìjọba kẹ̀kẹ́yà lẹ́gbẹ̀ẹ́ ayé tẹ́lẹ̀ wọ́n àwọn ọmọlẹ́kẹ́ wọn ẹ̀ ní orí ìjà mọ́ ìrà o nígbà tí láti rìn wọ́n lè ti tilẹ̀kùn ẹ̀ o à ń sọ nípa ẹgbẹ́ ṣẹlẹ̀ bàbá òkèlà sáláfì kan ní ìbá àwọn èèyàn mẹ́lú làwọn ọ̀tá mẹ́lú làwọn ọmọ náà ní sáláfì ẹni tẹ́ pé ayé tẹ́ ẹ̀dá òjá yàtọ̀ ẹlẹ́gbẹ́ pé ṣàkàfẹ́ ṣẹlẹ̀ ọmọkẹ́ àwọn ọmọkẹ́ kódà nínú ìka àmọ́ ní tí a rẹ̀ lákàdá ẹ wá bá wa tú ọ bá yàtọ̀ sí káàtú ìkànnì wàyà ń sàkúnlẹ̀ jù so àwọn nípa àwọn so ètò ìgbọ́sẹ̀ rẹ̀ ní ìgbẹ́jọ́ wà ní ṣẹ́bẹ̀rẹ̀ òun wà ní sẹ́yìnbùn fẹ́ ìgbà ṣe Tìjàní ló ní sọ̀rọ̀ rẹ̀ wà náà sùfì gáyẹ̀ tí wọ́n yàkùn múná ní ayé ṣígbà tó dìkì Tìjàní ṣe bọ̀ wà ó jẹ́ ní tó bá jẹ́ gbogbo àwọn èèyàn wà nínú àìmọ̀kan àti ìfún pípẹ́ ayé òun ní wà mú ìfà ń yàwá so tí wọ́n gbọ́ kí tó fún ìjẹ ṣígbà tó ní ayatul aqtab بداية أصحاب الختم التجاني ṣùgbọ́n tó bá kútùbí ibi tí ọgbọ́n wọn tó bá lẹ ibi tẹ́ni wọ́n pín sí yàmà bí ẹ̀dẹ̀ ibi tẹ́ni wọ́n pín sí tàn lè ọ̀tẹ̀síwájú wọn ní ti bí ìrẹsìlẹ̀ tẹ̀síwájú wọn tàbí àkàlẹ́bí lọ tó lọ́wọ́ parẹ́ ibi táwọn parí àjọ sí ibẹ̀ lọ́mọ ìṣẹ́lẹ̀ kí ó ṣe bẹ̀rẹ̀ ìrìnàjò. وبله وبعده àwọn tí ṣe bẹ́ẹ̀ sọ nípa ṣe Tìjàní ibẹ̀ àwọn àṣẹ́kù kọ̀wé fún kùkọ́ làwù ẹ̀rí ẹ̀wà ní àwọn ṣe Tìjàní èké
Hicho tijani ndo kama sawa hiyo kama kwa Muhammad gani wani. Ana haja Muhammad gani. Aja, ina sio kama Muhammad gani de. Sio ni gani Islam. فدما يعطاني أنا وقبتي جميع أولياء الله من ندم آدم إلى أن نفخ في الصور. هذا هو يعني يعني جلسة من دلوي بقو. يجيك أبغى ولي أولو. من ندم آدم. بقو عليه ترى اسمه آدم أنا في بعده. كمين وده بقو. ما قال لي ما تبي يعني. آدم سا. أعطون في حالة السكون والتسبيح. شيء أقول لك شيء جالس نلاقي صور. كمان أقول لك جالس صور. شكات مجالي. شو يعني كذا. يعني يعني أنتوا في كمان اللي يكسر. Sutini wa wali kono bunyo bo ti so wa ko awa se ka tadi to wa se be ko da mi ati yi ala ko ma ti je mi o ge ile se ti ani ha be ni ama le ni awuni ya izamen yi awa na siko re ni se ka bi ko ni so ko ke ni ila ka ta ni رضي الله تعالى عنه itanu